Ẹ káàárọ̀ o ẹ̀yin ìyá àti bàbá wa tí ẹ̀ ń wà ní ibikíbi. Ní báyìí la gbọ́ àwọn information kan nípa àwọn ajínigbé ajínigbà, so a ti ń wọ àwọn inú igbó wọn lọ báyìí láti lọ kó wọn lójú torí ọmọkọ Yorùbá làwa à ń ṣọmọ àlè. Níbí báyìí ni àwa kọ̀ọ̀kan wà tí a ò ní dárúkọ wa fẹ́nikẹ́ni torí pé àìtí mọ̀ọ́kan tó lè padà ṣẹlẹ̀ níbi tí à ń lọ yìí, so a ò ní dárúkọ wa ṣùgbọ́n ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa tẹ́ mọ̀ wá dáadáa kẹ́ ti mọ̀ wá tí ó jẹ́, so kà àwọn ọmọ yín ní ọkọ yín, aya yín, àbúrò yín, ọmọ yín. So information tí a gbọ́ ló fa ìrìn tí à ń rìn ní àárọ̀ yìí. A kò ní fi ojú ẹni kankan wá rùn, ṣùgbọ́n ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa ẹ ti mọ̀ bí táwa live and direct láwa ní ìlú Abeokuta, ní Abeokuta, Ogun State, nípa nǹkan tí a gbọ́ nípa àwọn Fulani tí wọ́n náà jí ẹnìkan gbé ní Kọ́ṣà ní area Ogun State. Ní àwa tá jẹ́ ẹgbẹ́ ìdánilẹ́kọ̀ọ́, àwa tí a jẹ́ ẹgbẹ́ ìdánilẹ́kọ̀ọ́ Ògùn Jàǹgbára, à ń ṣiṣẹ́ pẹ̀lú agitation of Odùduwà Republic, so gbogbo wa la wà níbí báyìí. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ló ń tò. Ní báyìí ni à ń lọ sí èrè àbí tí wọ́n ní àwọn arábí yìí wà. Ibi tí wọ́n ní wọ́n ti jí we are journalists and broadcasters. Our going is to just go and view the place, not to go and fight anyone. A ò lọ bẹ́ẹ̀ ni kẹ́ni jà. Àwa ń lọ lílọ pé kí a lọ fi nǹkan táwọn Fúlàní àtàwọn ajínigbé darandaran nǹkan tí wọ́n ti fi ìlú wa ṣe. Yes, Odùduwà TV radio is bringing the update to your life and direct. Odùduwà TV radio is bringing the news to your doorstep. Màmá wa Mariam Àṣàkẹ́ ẹ káàbọ̀ sórí ètò. Bàbá wa Wili Sunday ẹ káàbọ̀ sórí ètò. Nǹkan tí ètò ìwà fún ni pé ó ní information kan tó dọ̀dọ̀ wá ní òru àná tí wọ́n jẹ́ kó yé wọn pa àwọn Fúlàní pé wọ́n tún jí ẹnìkan gbé ní sáìdì Kọ́ṣà ní èrè Abẹ́òkúta. So Abẹ́òkúta lèmi ń gbé, kọ ọmọkọ Abẹ́òkúta lèmi, mi ò lè la ojú mi lẹ̀ kíkọ báyìí máa ṣẹlẹ̀ kí a má rí kankan ṣe sí. So ibẹ̀ ni a wà báyìí. Ẹ ṣé o, Odùduwà kò ní gbé ọ̀dẹ̀ alẹ̀ kí ẹ máa fi ọkàn máa bá wa lọ. Àárín agboolé sì la wà báyìí. So a máa tó bọ́ sí inugbó kìjikìji ní inugbó tí ń ba èèyàn lẹ́rù tí nǹkan yìí ti ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn colleagues mi ni mo pè pé kó jẹ́ ká jọ wọ inugbó yẹn kí a jọ lọ view spot yẹn, bọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ń bẹ̀rù láti tẹ̀lé wa pé journalism táwọn ń ṣe pé kò dé di kìíní. Ẹ ṣe ẹ jẹ fún aṣẹ́jú márùn-ún. Ẹ ṣe Odùduwà kò ní gbé ọ̀dẹ̀lẹ̀. Kí má bínú kọ́ wọ́n sì tẹ fídíò wa.
Oduduwa TV radio is bringing the news and the latest breaking to your doorstep. So ẹ jẹ́ máa fi ọkàn máa fi bá wa lọ. Oòduà gbé wa kò ní pé ọ̀dàlẹ̀. À ń gbé yín lọ síbi tó ń pè ní Kọ́ṣà níbi tí àwọn Fúlàní dáhùn ní ibi tí wọ́n ti hùwà tí wọ́n hù mọ́jú èní yìí ní ìlú Kọ́ṣà nílùú Abeokuta. So ibẹ̀ ni à ń gbé yín lọ kẹ́ máa fọkàn bá wa lọ. Oòduà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ ṣe lẹ́ẹ̀kan sí èmi náà ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín. Ẹ ṣe àdúpẹ́. Sọ̀rọ̀ sorry ìdẹ́rẹ́ ló pa àdé sí live video ọlọ́pẹ́ wa because. ṣé record ẹ àsọ̀rọ̀ ilé ìkáwọn èèyàn lè fi mọ location mi tán. ní tẹ nǹkan lè ṣe ẹni ṣùgbọ́n nǹkan tó dáa ló máa padà ṣẹlẹ̀ àmọ́ ilé ayé náà tí bàbá àwọn ikú máa ń bí àbí kí ló ń sábà yìí bí ọmọ náà ṣe máa ń lò yìí. ọkọ̀ máa ṣe ni kí tá bá ṣe fídíò ká sẹ́ǹdì ẹ̀ fáwọn tiwa tí wọ́n fẹ́ rí fídíò. bí bá ṣe ń wọlé ojú. ìta tó ń sẹ́ inú àtúnyẹ tiwa àtúntà ìbò ló máa rí. ẹyin tó. a ṣe máa ṣe é pọ̀. ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin bàbá àti ìyá wa. Oduduwa TV radio is bringing the world breaking in the world to your doorstep. A ti ń súnmọ́ Kọ́ṣà ní ibi táwọn Fúlàní dáhùn tí wọ́n ti pa àwọn èèyàn tí wọ́n ti jí àwọn èèyàn gbé ní òru mọ́jú èní. ọmọ Kọ́ṣì lèmi mi ń ṣọmọ àlè Yorùbá, so mo ní láti débi tí wọ́n ti gbé àwọn èèyàn mi. So ibẹ̀ ni à ń lọ báyìí kí Oòduà gbé wa kó má gbé àwọn ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá. Ẹ ṣé. Iṣẹ́ wa fúnlẹ̀ wá. Bẹ́ẹ̀ ni wọ́n sì máa jáde níta dé tó bá jẹ́ ọmọ ọkọ ní ẹ jáde sí wa ṣe bí ilẹ̀ ń gbára sàn Fúlàní àbíkí ló ń pè ní kẹ́sì máa jáde bí tẹ́ pàdé tẹ́bà ti jáde kò ní dáa fún yín nínú agbóyin la wà yìí tẹ́bà ti jáde kò ní dáa fún yín bẹ́ẹ̀ ní sóyire tí ẹ̀ bá jáde wàhálà amúra yín wá ní o tẹ́bà jáde kò ní dáa fún yín ní tí a dé àfi kẹ́ jáde o àfi kẹ́ jáde bí tí a ti ọkọ tó yí ẹ̀mẹ́rì àbí ni wọ́n náà ti bẹ̀rẹ̀ lánàá kàfi kí ẹ̀dẹ̀ jáde kí a yín ká ju mẹ́ta lọ ta wá ṣùgbọ́n ẹni tó bá jáde nu yín Ògúnlákayé ń gbọ́ òun kọ́ ló máa ròyìn fún àwọn yòókù. Ògúnlákayé ń gbọ́ kí ibi tí àwa ojú ọlọ́wọ́ mọ̀ tó ni àfi kẹ́ jáde ọ̀hún ní jáde ẹ jẹ́ ká máa lọ sínú abà wọn lọ́hùn ẹ jẹ́ ká máa lọ sínú abà wọn lọ́hùn bí táwa yẹn sọ máa ṣò pé péré là ń bá wọn ṣe ni ẹ jẹ́ ká máa lọ sínú abà wọn lọ́hùn ẹ jẹ́ kí ẹ̀ ń di program yẹn so tí a bá ti dáhùn méjì a máa tún bẹ̀rẹ̀ ìgé.